Èmi ni Asani tó wà nínú Asani and Aduke Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa. Ọdún yìí tún ti dé, the third International Adire and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ túyáyá, ẹ túyàyà jáde. Ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukefoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ ẹ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409. Ẹ ṣeun.